Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọrú, ẹ làbọyè, hallelujah o. Èmi ọmọ yín náà ni Dr. ọmọ ọ̀dọ̀ àgbà. Mojúbà àkọ́dá ayé, mojúbà ṣẹ̀dá ọ̀run, mojúbà lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè, ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Olúbíké mojúbà lọ́wọ́ rẹ o. Ọ̀sán ìbíké mojúbà lọ́wọ́ rẹ o. Mojúbà lọ́wọ́ bàbá mi Ràímì oṣù ọ̀lálé. Mo kí ẹ̀yin ènìyàn mi káàkiri gbogbo àgbálá ayé tẹ́ ń tẹ́tí sí èmi Dr. ọmọ ọ̀dọ̀ àgbà. Ìlà oòrùn, ìwọ̀ oòrùn àti gúúsù àti ní àárẹ̀wá. Ọlọ́run ọba Elédùmarè kò ní padà lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan wa o. Ẹ̀yin ènìyàn mi, mo fẹ́ bùn yín ní oògùn tá ń pè ní òrùka àjẹsára. Òrùka kí ni mo pè é? Òrùka àjẹsára. Mo fẹ́ yọ̀ǹda rẹ̀ fẹ́yìn ènìyàn mi lénìí. Kí ni wọ́n pè ní òrùka àjẹsára àti pé báwo ni òrùka náà ṣe ń ṣiṣẹ́ mọ́ bá mi ká lọ. Òrùka yìí ń ṣiṣẹ́ yálà ọkùnrin tàbí obìnrin tí ò ní jẹ́ kí a kan àgbákò látara, tí ò ní jẹ́ kí ọkùnrin ka àgbákò látara obìnrin, tí ó sì ní jẹ́ kí obìnrin ka àgbákò látara ọkùnrin. Àgbákò wo ni mò ń sọ? Yálà àwọn lé obìnrin ní mọ́gùn, lé ní mọ́gùn ń bẹ lára ẹ̀. Bí òrùka yìí bá wà ní ọwọ́ wa pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè, bàbá gunrú ẹni náà kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ sáwa o. Bí òrùka yìí bá wà lọ́wọ́ wa, bàbá bá ẹni náà ní àjọṣepọ̀, kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ sáwa o. Òrùka yìí tó bá wà ní ọwọ́ ọkùnrin, tí obìnrin bá wà tó jẹ́ wípé ó jẹ́ ẹlẹ́gbẹ̀mìrè kan tàbí ó jẹ́ ìkà ènìyàn kan tó fẹ́ fi ìbálòpọ̀ náà ṣe aburú sí ọkùnrin náà, tí òrùka yìí bá ti wà lọ́wọ́, gbogbo agbára tó bá wù kó wà ní gbogbo ara rẹ̀, wàláhì tàláhì kò lè ran nǹkan kan, kò lè ṣe nǹkan kan fún wa. Ọ̀nà wo ló fi wúlẹ̀ fún obìnrin? Ọ̀pọ̀lọpọ̀ obìnrin mìíràn ló jẹ́ wípé àti bí ara ìbálòpọ̀ ni wọ́n ti gbà lò, tí wọ́n lò, tí ò ti jẹ́yàn mọ́ nínú ayé. Àtara ìbálòpọ̀, ọkùnrin ti lè fi nǹkan sára láti fi bá lò, tó jẹ́ pé nǹkan náà á mú ògo obìnrin náà kúrò. Bóbìnrin bá ní kíní yìí lọ́wọ́, kò sí gbogbo nǹkan tó yẹ wù kí ọkùnrin fi sára láti bá yín lò, gbogbo apáta tí bá ti ń gùn yín ní òmò bàjẹ́, kò sí nǹkan kan tí ó ṣe yín. Ọlọ́run ọba Elédùmarè bò ní padà lẹ́yìn wa o. Ìṣẹ̀ṣe làgbà, àgbà ní ìṣẹ̀ṣe o. Ọlọ́run ọba ò ní jẹ́ kí èwe kó kẹ́yìn sí wa. Iṣẹ́ yìí dára, torí tí máa fẹ́ báyẹn yàn múṣẹ́ wá, màá kọ́kọ́ rò pé ṣiṣẹ́ yìí ṣiṣẹ́ tó nítumọ̀ ni. Ṣiṣẹ́ náà ṣiṣẹ́ tí ó lè ràn yín lọ́wọ́ ni. Màá dárò, màá wò lọ́tún, tó bá jẹ́ pé nǹkan tó lè ràn yín lọ́wọ́ ni màá tó bá yín mú wá, tí ò bá lè ràn yín lọ́wọ́ mi ò lè fi síta fún yín. Ẹ̀yin ènìyàn mi, nǹkan kan lórí ayé o, nǹkan sì ń kan lókè èèpẹ̀. Ẹni bá kàn ló lè sọ. Ọlọ́run ọba ò ní já burú ayé kó kan àwa o. Ìṣòrùka yìí tán máa fi mọ́gùn, torí níṣẹ́ kó ṣe gbogbo èèyàn tó ń ṣe ṣìnà ló ń kó mọ́gùn o. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn tó jẹ́ pé ìyàwó rẹ̀ ń ṣe ṣìnà, àlè ó ti fi mọ́gùn sára ìyàwó ẹ̀ láti ta. Ọkọ òkú mọ nǹkan kan tiẹ̀, ó ti gbọ́kànlé ìyàwó ẹ̀ pé ìyàwó òun ò lè ṣe tó jọmọ́ bẹ́ẹ̀. Abagun orí ìyàwó ẹ̀ abalùmọ́gùn. Ni Yorùbá fi máa ń pòwe pé ìyàwó bí tí ò para ẹ̀ yóò pọkọ, ìyàwó bí máa ń yálè bí ò bá para ẹ̀ yóò pọkọ. Ìtumọ̀ òwe Yorùbá nìyẹn. Ṣùgbọ́n àtẹ́kọ́ àfẹ́báyàwó wa lé wa lájọṣepọ̀ àti ìyàwó àti ọmọ níta àti obìnrin níta, ẹ má báyàwó níyàwó sùn o. Àti obìnrin níta bíi girlfriend níta. Ẹ já mọ̀ kí òrùka yìí bọ̀wọ́, inú ẹ̀ dájìn o, ojú la rí o. Inú ẹ̀ dájìn kí mo pè ojú la rí o. Ẹ mọ̀ jì á sọ wípé aláyà kàǹkà. Wọ́n ní gẹ̀sìgẹ̀sì kó máa sọ ẹ sígùn. Àti gungun náà kó máa sọ igi gùn kó má lè bá àgùgì aládìí. Ẹja múra nínú ayé o. Nǹkan bẹ nílẹ̀ Yorùbá fún àǹfààní èèyàn tó bá ní kó mọ̀ nípa ẹ̀, àti ẹni tó bá ní kó mọ ìtumọ̀ ẹ̀. Yorùbá, nǹkan bẹ lọ́wọ́ wa o. Ẹ má jà sọ wípé kò sí nǹkan kan nínú nǹkan Yorùbá. Ẹ má jà ká kẹ́yìn wa kúrò lára nǹkan gidi, ká wá kẹ́yìn wa sí tí ò dáa.
bí òwe bí òwe ìlú àgídìgbò ọlọ́gbọ́n ló lè yé kò mọ̀ yẹ́yìn ọlọ́gbọ́n. báwo la ṣe ṣiṣẹ́ yìí ẹ mọ bá mi ká lọ. ẹlẹ́yà mi lọ ra òrùka tó bá wù yín kò bá jẹ́ 10 kò bá jẹ́ 11 kò bá jẹ́ 4 kò bá jẹ́ 2 ẹ lọ bá mi lọ rà á. tẹ́ bá ti bá mi lọ ra kíní yìí ẹ fún àpẹẹrẹ ẹ lè ra bíi 4 ẹ lọ bá mi lọ wá egbò ìpẹ́tà kí mo pè é egbò ìpẹ́tà ẹ lọ bá mi wá ẹ lọ bá mi ra òbú òtóyọ̀ ẹ lọ bá mi rà ó náà. ẹ jẹ́ ká mú egbò ìpẹ́tà yìí ẹ jẹ́ ká gún kúnná díẹ̀ níwọ̀nba ẹ jẹ́ ká wá gún papọ̀ mọ́ òbú òtóyọ̀ ẹ jẹ́ ká lọ sí ibi tí igi ìbẹ́pẹ bá wà igi ìbẹ́pẹ tó ti pọ́n sórí ẹ̀ ẹ jẹ́ ká wá nǹkan tá fi gun ìbẹ́pẹ náà lọ tá bá sì lè pọ̀ fúnra wa ẹ jẹ́ ká pọ̀ tá bá sì rí ládà ẹ jẹ́ ká fi ládà gùn ẹ jẹ́ ká ra pa ìbẹ́pẹ náà ní pánsá tá bá ti ra pa ní pánsá díẹ̀ ẹ jẹ́ ká wá kó òbú òtóyọ̀ egbò ìpẹ́tà yìí pẹ̀lú òrùka yìí ẹ jẹ́ ká kó sínú ìbẹ́pẹ náà ibi tá pa ní pánsá yìí tá yọ kúrò níbẹ̀ ẹ jẹ́ ká fi dì padà kó dán padà ẹ jẹ́ ká mọ̀ níṣùjọ́ tí ìbẹ́pẹ yìí bá tó jábọ́ a ó mọ lọ sọ ọjọ́ tó bá tó jábọ́ ọjọ́ tó bá tó jábọ́ láò lọ yọ á lọ mú òrùka náà kúrò níbẹ̀. ẹyẹ ènìyàn mi nǹkan bẹ́ẹ̀ lè Yorùbá sẹ́ẹ̀ bí mo ṣe sọ báwo láò ṣe mọ lòrùka yìí ẹ jẹ́ ká mọ̀ kí bọwọ́ lóòrèkóòrè o òrèkóòrè ni ẹ mọ̀ kí bọwọ́ kó sọ pé tó náà mi máa ń bi léèrè pé sí ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ta ti fi sílẹ̀ bí olórùka tán máa ń bi mí léèrè pé ṣé gbogbo òrùka náà lá kì bọwọ́ ni rárá kò rí bẹ́ẹ̀. òrùka yìí ẹ lè fún ọmọ yín èèyàn máa ń ṣàánú ọmọ èèyàn náà ẹ lè fún ẹni tó bá tẹ bá nífẹ̀ẹ́ kẹpin kẹrẹ fún èèyàn 10 lè lò síyàn tí ò lè lo òrùka náà ẹja mọ̀ kí bọwọ́ tá bá fẹ́ ní ìbálòpọ̀ nìkan ni o ẹ mọ̀ já kí bọwọ́ gbogbo ìgbà tẹ bá ti fẹ́ ní ìbálòpọ̀ ẹ̀yà kí bọwọ́ o Ọlọ́run ní jẹ́ ká sì dó a ò ní sí gígùn o mo ń lọ bò tún padà ìyàmọ́ náà Dr. Modu àgbà ṣé ààrẹ sẹ́niyàn tó yẹ jàǹfààní kọ́mẹ́ǹtì sábẹ́ kínní yìí bẹ́ẹ̀ sì ni kò tẹ láìkì o àjẹfọ̀n láṣọ Ọlọ́run ọbẹ̀ lẹ́dùnmarè ó dìgbà.